sir. Ẹ káàárọ̀ sir, ẹ kú ojúmọ́ o. Yes sir. Ẹ jọ̀ọ́ bàbá mi ṣé bàbá mi Michael Adésínà Akínọlá ni mò ń bá sọ̀rọ̀ sir. A kú ọdún bàbá ìní o. Òní ìlọ́dún bàbá tẹ́ bá mọ̀ àyájọ́ ọjọ́ tó máa ń fi dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó fi máa mọ rírì wọn. Yes sir. Ó ní bàbá mi o, bàbá ní bàbá mi o wá. Bàbá bí Michael sọ wọ́n láyé o, bàbá ní bàbá mi. Bàbá mi ọmọ rẹ ló ní wọ́n mọ̀ kí ọ ní lógún o. Àná ló ní wọ́n mọ̀ bóun kí bàbá òun bàbá tó yàtọ̀ sábẹ́ àgbà nílé ayé. Ọlọ́run mọ rírì rẹ̀ gan-an. Ó ní bàbá bí Adésínà sọ wọ́n nílé ayé o. Ó ní mo rè gbèrè òkun mo rè gbèrè ọ̀sà. Ọmọ rẹ ni mo délé alára mo délé ajérò òun ò rábí àmọ́ bí bàbá mi mọ́ nílé ayé. Torí mo rí fọ́ mi bàbá mi ni. Bínú rún mi pẹ́rẹ́ bàbá mi ni. Ọlọ́run mọ rírì rẹ̀ gan. Ó ní mọ̀ dúpẹ́, ó ní mọ̀ dúpẹ́, ó ní mọ̀ dúpẹ́ o. Àbígbẹ̀yìn rẹ ló ní wá mọ̀ bóun kí bàbá dáadáa tó yàtọ̀ sí gbogbo bàbá nílé ayé. Bàbá mi orí ajé ẹ̀pẹ́ láyé o. Orí ajé ẹ̀pẹ́ láyé kẹsì rere ọmọ jẹ́ ikú oníjà yín gbà lọ́wọ́ àwa. Ẹ mọ̀ bí ọ̀bẹ níbẹ̀ ṣú. Ẹ mọ̀ bí atẹ́lẹsẹ̀ abẹ́ ìnáwó lágbára Olódùmarè ọba Adésínà mọ̀ gbọ́ o. Ọmọ rẹ ní bóun kí ọ, ó ní bóun kí ọ. Ó ní bóun dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó ní bọ́ délé bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ ọbẹ̀ fún àwùfẹ́ ló ṣe létí ìyá o. Ọmọ àtọ̀rọ̀ mọ́tàṣù ọmọ òkè nùgbọ́ o. Ẹ̀yin lọ́mọ òkè nùgbọ́ kẹrò bèrò ọ̀nà nílé yín. Nílé àwọn bàbá tó bí ọlọ́mọ, bàbá tẹ̀yìn ní sàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbì rírí. Wọ́n ní bí ogún bí ọgbọ̀n ayámbẹ́ lọ́dẹ di àwọn bàbá tó bí lọ́mọ Ìjẹ̀bú ọmọ èrè níwà. Bàbá mi ẹ̀ mọ̀ pẹ́ láyé lágbára Olódùmarè ọba ikú ààrẹ yín kété. Àrùn ààrẹ yín kété. Ọ̀fọ̀ ààrẹ yín kété. Lágbára ọba tó dá yín sí tó ní ẹ̀mọ́ ló sẹ̀mí ayé kò sí bẹ́ẹ̀ ṣe lè pálí ayé tó o. Ẹ ní fojú sunkún àwọn ọmọ lágbára Olódùmarè ọba. Ẹ mọ̀ wà nínú ọlá ńlá. Ẹ mọ̀ wà nínú ìdùnnú. Ẹ mọ̀ wà nínú àlàáfíà lágbára Olódùmarè ọba. Àná ló ní wá mọ̀ kí yín. Ó ní mọ̀ pé happy Father's Day to you ooo. A kú ọjọ́ bàbá ẹ̀ ní orí ajé kẹ́ ẹ pẹ́ fún alágbára Olódùmarè. Ẹ ní kánjú kú, ẹ ní tètè kú, ẹ máa jèrè ọmọ agbára Olódùmarè ọba. Gbogbo bí tẹ bá fẹsẹ̀ yín tẹ̀